Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Ìwé ọba àgbáyé orí kìíní ẹsẹ̀ 5 sí 6 kàwé pé obìnrin tí ọkọ rẹ̀ bá tọ́jú ni gbogbo ọkùnrin ayé yóò máa toast. Obìnrin tó wà nílé ọkọ tí ọkùnrin kankan kò toast rẹ̀ á jẹ́ pé olórí burúkú lọkọ rẹ̀, á jẹ́ wípé kò tọ́jú ìyàwó rẹ̀ dáadáa nìyẹn, nítorí wípé ohun tó dáa kò sí fún ẹnìkan. Ẹsẹ̀ 6 kàwé pé tí o bá jẹ́ olórin tí kò bá sí ẹnikẹ́ni tó jí orin rẹ̀ kọ, á jẹ́ pé olórí burúkú ni, á jẹ́ pé ológo nìyẹn, nítorí wípé ọmọ ológo ni gbogbo ayé máa ń kọ́pì rẹ̀. Báyìí ni mo dúró. According to the King Solomon for all nations, ọba gbogbo àgbáyé.